Ṣẹ́yìn ti gbọ́ ohun tí Awikoko tún sọ nípa Prophet Olu Alo lórí àwọn àti ọ̀rọ̀ ìyàwó wọn? Tẹ́ ò bá ti gbọ́, ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ tún wá tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹwàá gbọ́ latest updates lórí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ ju eléyìí sílẹ̀ fún ẹ̀gbọ́n mi Olu Alo based on the foundation tí àwọn bàbá àti ìyá wa kan mú wa gbà kọjá. Nínú foundation yìí láti rí àwọn orin ìpilẹ̀ṣẹ̀ tàbí ìpilẹ̀ṣẹ̀ foundation tá a mọ̀ ń kọ́ ńgbà náà pé ràn mí lọ́wọ́ kí n má ṣe sọ ìlépa mi nù, kí n má ṣe sọ ibi tí mò ń lọ nù. Ràn mí lọ́wọ́ kí n má ṣe sọ ìlépa mi nù, kí n má ṣe sọ ibi tí mò ń lọ nù. Ẹ rántí orin yẹn nínú eléyìí tó yẹ pé tá a bá ń kọ́ ńgbà yẹn tó bá ní ọkàn yìí digbí, kì í ṣe lábẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run nígbà yẹn tí wọ́n máa sọ̀rọ̀ yẹn tán tàdé mọ̀ pé wọ́n tún ń ṣe ọ̀rọ̀ tán ń sọ o, wọ́n á wá fi orin ilé. Kò sí bí ọkàn ṣe lè yí tó ó mẹ́ọ̀tì nílé àsìkò yẹn. Irú foundation báyìí ni mo gbé tọ̀ Olu Alo wá lénìí. Kí n tó sọ, ẹ̀yin kan wà tẹ́ ẹ dúró wípé ẹ fẹ́ bayé Olu Alo jẹ́, ṣùgbọ́n Elédùmarè ò ní gbà fún yín. Ẹ wà nínú ministry ẹ̀, ẹ wà lẹ́yìn ẹ̀. Wíwà lẹ́yìn tẹ́ wà lẹ́yìn ẹ̀, a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀lẹ̀ ń kọ́ fún Olu Alo lẹ́yìn yín nínú ọkàn yín, ṣùgbọ́n Elédùmarè ò ní fún yín ṣe. Torí wípé irú mẹ́sẹ̀jì tá a mú wá yìí, bóyá Olu Alo gan fún rẹ̀ á rò wípé ṣé lóòótọ́ la Awikoko fẹ́ jà ń bọ̀ ni, torí wípé ó kórìíra òun, àbí wípé àwọn tó ń lọ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń bá Awikoko jà, ṣé lóòótọ́ gangan fúnra wọn ṣé wọ́n fẹ́ràn òun tàbí wọ́n kórìíra òun àti ministry òun. Ẹ jẹ́ kí ìwà oníkálukú níwájú Olu Alo kó mọ̀ rí fún gẹ́gẹ́ bí èrò ọkàn ẹ̀. Now tí Olu Alo bá jókòó because ẹ ti sọ́rí pé ó fẹ́ jábọ́ ni, mo ti wà lórí liberation fight láti late 2018. Mo sọ àwọn nǹkan tí bàbá Adébóyè ń ṣe tí ò dá. A dẹ̀ pariwo títí a ti gbọ́ rí pé bàbá Adébóyè gan fúnra wọn, irrespective of how mighty he is or he thinks he is, wọ́n jáde wá sọ pé sorry. Àbí bó tiẹ̀ jẹ́ wípé sorry wọn náà tún ní speed of light torí lọ́kọ̀lọ́kọ̀ nú ìyẹn by the way. A ti sọ̀rọ̀ Oyèdépò, a sọ̀rọ̀ àwọn bàbá Abíárà, a sọ̀rọ̀ àwọn tó ti lọ àtoríṣiríṣi èèyàn bẹ́ẹ̀, a sọ̀rọ̀ Káyọ̀dé Williams, a sọ̀rọ̀ Abíọ́dún Elijah tó ń bá opó sùn. Opó náà ni Káyọ̀dé, gbogbo wọn á sọ̀rọ̀ wọn. Jáde ńgbà yẹn láti sọ pé a fẹ́ bá wọn lórúkọ jẹ́ torí wípé wọn ò tí ì ní orúkọ ayé tá à ń fúnra wa bí irú eléyìí tó Olu Alo nílé ni bàbá mi Olu Alo, bàbá mi Olu Alo. Ṣùgbọ́n mẹ́sẹ̀jì mi fún Olu Alo lélẹ̀. Jókòó wò ó lásán, jókòó wò in your own private sober reflection mood Olu Alo, nínú ibi tó o bá dá jókòó sí tí ẹ̀mí èèyàn gbé ẹ wọ̀, ẹ̀mí ẹni tó ní ẹ̀rí ọkàn, gbéra ẹ sí ipò tí ìyá Àyábọ̀ wà, kó wá mọ̀ díẹ̀ gẹ́gẹ́ bí irú èmi tí mo value ìyà tí ìyá tèmi jẹ lórí tèmi ní gbogbo ìgbà tí bàbá tèmi ò sí nílé torí iṣẹ́ kan tàbí òmíràn. Kí o máa rò wípé irú èmi tí mo dìde báyìí, ṣé torí pé mo fẹ́ já ẹ wálẹ̀ nìyẹn tó bá wà lókè rárá, tàbí torí ipò tí mo lè gbéra mi sí pé tí n bá jọmọ ìyá Ìyábọ̀ directly
ṣe máa dákẹ́, ṣé màá ní kó mọ̀ jó lọ pé mò ń wẹ̀yìn ẹ̀. Jẹ́ kí èsì tó bá gbà nínú sober reflection yìí kó mọ̀ determine nǹkan tó lè ṣe lórí irú situation báyìí. tó o pé tó o bá tiẹ̀ wá mọ ibi tí ìyàbọ̀ àtàwọn ọmọ yẹn wà, bóyá nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìtẹ́jọ́ jà àtẹ́jọ́ ṣe kinní kan, ìyá yìí ò gbúdọ̀ ráre kú Olu Alo. Mò ń sọ nítùbínùbí wípé it is humanity first before they brought Jesus and Muhammad to us. It is humanity first. It is the love we have for our neighbors first, which I know that at a time wàá mọ̀ pé Ìyábọ̀ fúnra ẹ ti ṣàwọn ìlérí kọ̀ọ̀kan fún ìyá ẹ̀, ṣùgbọ́n nínú wàhálà tó ṣẹlẹ̀ Ìyábọ̀ ò lè mú ìlérí yẹn ṣẹ. Ṣé bí ìyá yìí ṣe máa bá a kú rèé Olu Alo nínú irú èrò báyìí wípé wọn náà máa dàgbà ńjọ́ kan, torí wípé lala tó bá lọ sókè ilẹ̀ ló ń bọ̀ o. Gbogbo àwọn tó ń tẹ̀lé ẹlẹ́ni tó ní máa jó lọ à ń wẹ̀ yẹn, tomorrow they will not be there. I am pleading with you, Olu Alo, as a brother, irrespective of nǹkan táwọn bàbá àsàlẹ̀ kankan bá sọ, torí wọ́n ní tó bá kọ wájú sí ẹ kó ta, tó bá kẹ́yìn sí ẹ ta, tó bá kù wọ́n nìkan tún èrò ara ẹ pa. Bàbá àsàlẹ̀ kankan, mẹ́mbà kankan ò ní bẹ́ẹ̀ wà nù sàárè níjọ́ tọ́lọ́jọ́ bá dé. Bàbá àtìyá ò ní bá mi wà ń bẹ̀, ẹ̀gbọ́n àbúrò ò ní sí bẹ̀ níjọ́ tọ́lọ́jọ́ bá dé tán bá sinmi. Irú ẹ̀ ọjọ́ báyìí ló yẹ kí ẹ̀rù ẹ̀ máa bà wá. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ wá ń jà pé Ọlọ́run bàbá yín o, Ọlọ́run Olu Alo fúnra ẹ̀ tó bá ṣe sober reflection yẹn, ó máa mọ̀ wípé ẹni ibi ayérayé ni yín, wípé tóun bá fi ọmọ obìnrin òun fún ìkankan nínú yín, ó dájú wípé gbogbo support tẹ̀ ń fún òun mi pé the same thing lẹ máa ṣe fóun. Irú yín báyìí ló yẹ ká mọ sọ lọ́kùnrin lóbìnrin nínú yín, lọ́mọdé lágbà nínú yín, ló yẹ ká mọ bu èpè jó. Ṣùgbọ́n fọ́nrán mi ìfẹ́ jẹ́ kó wà voracious. Ẹni tó bá wúwo ìpè képè mọ́ mú. Àwa tá à ń ṣe boyfriend girlfriend gan, ó láwọn ìyá àwọn girlfriend wa kọ̀ọ̀kan tí wọ́n sì máa wíṣì kó ṣe wípé àwa la fẹ́ àwọn ọmọ wọn, torí wípé níwọ̀nba tá a fi ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn ọmọ wọn, pa wọ́n lẹ́kùn. Á tó ń bọ̀ sí pé o fẹ́ ọmọ níṣu lọ́kà. Èmi ò ní sọ jù báyìí lọ, ṣùgbọ́n fún ìwọ Olu Alo, I am pleading with you again because I don't want to lose focus of the reason why I weep every day on social media for the victims to get justice. I am not out for any personal reason. Jọ̀ọ́ nítorí Elédùmarè, nítorí Ọlọ́run, nítorí Jésù, jọ̀ọ́ nítorí Ọlọ́run, tó o bá lè gbé ìgbésẹ̀, if you can swallow your pride tó máa ń ṣáájú ìgbéra ṣánlẹ̀, and do the needful with this family. Kì í ṣe ìbínú nìkan ni o mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Ìgbéraga àti agídí ọkàn, òun fúnra àwọn méjèèjì gan ò mọ̀ pé olówó àwọn ò lẹ́sẹ̀ ńlẹ̀. Finally ẹlẹ́ran ara lásán ni gbogbo wa. Ó ti láwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ rí ní in the course of my being on planet Earth ló máa ń jẹ́ kí n humble jù láyé yìí. Awikoko ò tún ní pàrọwà jù báyìí lọ. Èní la rí ohun tí ó ṣẹlẹ̀ lọ́la. Àmọ́ mo tún wá ń bẹ̀ ọ́, mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ torí ìyá Ìyábọ̀, torí ẹ̀gbọ́n Ìyábọ̀ tó ń jẹ́ Fúnkẹ́. O ò bá jèbù rẹ̀ kó o gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ yìí. Jésù yóò túbọ̀ mọ́ bá mi ràn ọ́ lọ́wọ́
mi ní sọ jù báyìí lọ ó dìgbà náà ire o. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílìkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.